Ẹ̀yin èèyàn mi, ẹ tún wá gbọ́ o, ẹ tún tètè wá gbọ́ báyìí, nǹkan ń bọ̀, nǹkan fẹ́ ṣẹlẹ̀ o, nǹkan fẹ́ ṣẹlẹ̀ o. Ṣé ó dáa kí ọba, odidi ọba aládé kó wà nínú ìlú kọ́kàn ẹ̀ má balẹ̀? Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ bá mi subscribe sí Akọ TV. Nǹkan tí mo tún mú wá fún yín lénìí ó ní agbára díẹ̀. Ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí àdéhùn tí mo ti ṣe pé gbogbo nǹkan tó bá ń lọ, anything tó bá ń happen lórí ọ̀rọ̀ Yorùbá nation, kí ni development tó ibi tán bá dé, kí ni nǹkan tó ń happen lọ́wọ́lọ́wọ́, mo ti sọ fún yín pé màá máa mú wá sí etí ìgbọ́ yín. Eléyìí tó ṣẹlẹ̀ yìí lágbára o. Nǹkan tí ẹ̀ ń wò ní ẹ̀gbẹ́ mi yìí, tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yẹn, press release nìyẹn látọ̀dọ̀ Office of the Supreme Leader of Arewa Republic. Wọ́n kó tó di pé màá lọ síbi tibẹ̀ yẹn, gbogbo wa la mọ̀ bàbá Banji Akintoye, irú èèyàn tán jẹ́ àti parí biribi tán kó lórí ọ̀rọ̀ Yorùbá nation. So bàbá ní bóyá bí last week pé information kan dé ọ̀dọ̀ àwọn, lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn get information yẹn, àwọn lọ sí radio station láti lọ broadcast ẹ̀ pé wọ́n ní wàhálà ń bọ̀, àwọn Fúlàní send signal wípé àwọn ń bọ̀ wá invade ọ̀dọ̀ àwọn ọba Yorùbá kí lorúkọ ẹ̀, Kwara State, pé this time around pé target àwọn dẹ̀ ni pé àwọn ò ní kankan ṣe pẹ̀lú àwọn àgbẹ̀, àwọn ò ní kankan ṣe pẹ̀lú ìyàwó àgbẹ̀, ọmọ àgbẹ̀, nǹkan kan, àwọn tó ń ṣe transaction wọn ní oko, pé àwọn ọba aládé ilẹ̀ Yorùbá gangan làwọn bọ̀ wá tákùn sí. Ẹ bá mi subscribe sí Akọ TV, ẹ bá mi share program yìí, ẹ bá mi comment, ẹ like ẹ, kí gbogbo wa jọ ṣàpérò lórí bá ṣe fẹ́ rin ìrìn yìí. Òun gbogbo ó lágbára o. Wọ́n nígbà táwọn wá lọ, wọ́n ní èèmọ̀ àwọn people yìí ni pé táwọn bá lè rí achieve, táwọn pa ọba, táwọn pa bí i 30 àbí 40 ní àwọn ọba Kwara tó jẹ́lẹ̀ Yorùbá, pé ó máa easy fáwọn láti lè claim Yorùbá land, because main purpose wọn gangan, their main target ni láti wá claim ilẹ̀ Yorùbá. Wọ́n nígbà táwọn wá pass circulation, àwọn rí pé kíní yẹn kò spread tó bá wọn ṣe fẹ́, pé ìgbà yẹn náà wá send another voice record. Voice record yẹn náà ti wá ṣàlàyé pé àwọn rí people yẹn really mean àwọn Fúlàní, wọ́n really mean ẹ̀, wọ́n láwọn ń bọ̀ láti wá lé ambush fún àwọn ọba aládé nílẹ̀ Yorùbá. Kódà ó ní meeting kan tó yẹ kí àwọn ọba yìí, àwọn kọ̀ọ̀kan lára wọn kan jọ ṣe ní last week. Aláwọn ní láti sáré pè wọ́n pé ẹ cancel meeting yẹn o, kí kálukú padà sílé ẹ̀. And lásìkò yìí ẹ jẹ́ kí maximum security ó túbọ̀ wà ní gbogbo àwọn palaces, ní gbogbo àwọn ààfin yín. Ẹ sọ fún àwọn òṣìṣẹ́ palace wípé tán bá rí any stranger àbí rìn kankan lọ́dọ̀ ẹnìkan tó yẹ pé ó fẹ́ wà suspicious àbí kò clear enough, kán tètè loud ẹ̀, kán tètè pariwo ẹ̀. Àwọn Igbo ti dúró lórí ọwọ́ wọn báyìí sí pé there's no going back. Ó lè lọlẹ̀ Igbo sì kó lọ wéèlì siren tó bá ti jẹ́ ara wọn Biafra àbí IPOB, wọ́n máa bọ́ọ̀nù mọ́tò ẹ̀ ní wàá rí wàhálà gidi. Press release táwọn Arewa táwọn náà tán publish, òun ló wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn, torí tí bá ní kí n máa kà kí ní máa long gan. Òun ni mo screenshot tí mo gbé sẹ́gbẹ̀ẹ́ yẹn, ẹ̀yin náà lè search fún. Kí ló ń ṣẹlẹ̀, níbo là ń lọ? Tọ́kàn ọmọ Yorùbá ò fi balẹ̀ Nàìjíríà, kí la ṣe? Ẹ bá mi subscribe, ẹ bá mi comment, ẹ jẹ́ ká ṣàpérò lórí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. Ṣé ẹ rántí pé ní bí ìgbà díẹ̀ sẹ́yìn báyìí, ẹ mọ̀ pé same thing happen ní Èkìtì. Àwọn ọba aládé, àwọn ọba Yorùbá, ọba aládé 3 náà lọ lé ambush fún, tó yẹ pé wọ́n pa 2, tẹ́nìkan escape. Kò yẹ ká gbàgbé ìtàn yìí o, nǹkan tí ò ti pẹ́ rárá ni. Níbo là ń lọ, kí ló ń ṣẹlẹ̀, kí ló dé tó yẹ pé ọba ìlú, odidi ọba ìlú, ọkàn ẹ̀ ò ní balẹ̀. Aláwa 3, pé àwọn kan Northerners, àwa kan Yorùbá, àwọn kan Igbo,
kí ló dé tó jẹ́ pé àwọn apá ibì kan máa dún kòkò mọ́ wa pé ọkàn Yorùbá ò ní balẹ̀, àwọn bọ̀ wá gbalẹ̀ wa, àwọn máa pa àwọn ọba wa torí àwọn mọ̀ pé táwọn bá ti lè rí wọn mú kúrò báyìí, àwọn náà ní tí Yorùbá fi ń jẹ́ Yorùbá náà lọ́ba Yorùbá. Táwọn bá dẹ̀ ti lè rí yẹn achieve, táwọn káwọn kúrò ńlẹ̀ báyìí, kò sí ni àwọn ti rí way out nìyẹn, door ti wà open fáwọn. So where are we going? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí? Because wàhálà yìí pọ̀ o, this thing is getting out of hand o. Tó fi di pé ẹ máa sọ fọ́ba aládé pé gbogbo ibi tẹ́ bá ń lọ lásìkò yìí o, tó bá ti jẹ́bi tó jẹ́ pé wà very important, ẹ gbélé yín o. Kí lẹ́sẹ̀ Yorùbá kí la ṣe? Tá ò bá ní meeting tán dá wọn padà sílé pé ẹ padà sílé o, ìta léwu ẹ̀ tí lè jáde. Ẹ sọ fọ́mọ, ẹ sọ fún ìyàwó, ẹ sọ fún àwọn òṣìṣẹ́ àtọkùnrin àtobìnrin tẹ́ bá jọ wà ní palace pé kán máa funra o. Kọ́ba máa gbé inú ayé ọba odidi ìlú yẹn tó ń jẹ́ Yorùbá náà nìyẹn. Kálukú ló láṣà wọn, kálukú ló ní title olórí lọ́dọ̀ wọn tán ń jẹ. Ní tí Yorùbá fi ń jẹ́ Yorùbá, òun náà fi ń pè wá lọ́mọ ọmọ ọba aládé. Adé tó wà láàárín àwọn ọba, because they are the figure, they are the head. Àwọn ọba Yorùbá, àwọn náà ní Yorùbá. So ńgbà tí Fúlàní bá sọ pé táwọn send the signal, tó send letter pé àwọn ń bọ̀ wá attack yín o, kékeré ní táwọn ṣe fún yín lọ́jọ́ kìíní àná yẹn o. Torí main objective àti purpose wọn àti tán fẹ́ achieve ni pé wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá. Ṣé àtọ̀hún rìn wá ni wá, ṣé à ń ṣe ara Nàìjíríà mọ́ ni? Torí àwọn àríwá tí ń ṣe wọ́n ti dúró lórí ọ̀rọ̀ wọn pé ọwọ́ wọn pé there's nothing like going back. Mo lè ka díẹ̀ fún yín lára press release tí mo post wọ́n ní pé from the office of the Supreme Leader of Arewa Republic, press release, clarification on the Arewa Liberation Army. Since the publication of the recruitment to the Arewa Liberation Army, we have been receiving applications from thousands, hundreds of applicants tó ń show interest pé àwọn fẹ́ join recruitment yẹn. Àwọn ọmọ ilẹ̀ Yorùbá tí gbogbo tọ̀dọ̀ wa nìkan ló máa ń yàtọ̀. So kíní yẹn gùn gan, ó lọ gan bẹ́ẹ̀ yẹn torí pé mi lè kà tán, just to put you on the go. Ẹ kàn lè rí bí kíní yẹn ṣe lọ. Wọ́n ní Fúlàní ń bọ̀, wọ́n fẹ́ wá claim ilẹ̀ Yorùbá o. Reason tá dẹ̀ fi lè dá òtún ẹ̀ tá fi lè sọ pọ́n parọ́ àbí kán gbẹ́nu sọ̀rọ̀ ni pé wọ́n ti ṣe nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ yẹn, wọ́n dẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́. Only that ìyẹn ò ń ṣe in big way. Wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́, ojoojúmọ́ ọjọ́ tílẹ̀ fi ń mọ́ tílẹ̀ fi ń ṣú là ń gbóríṣiríṣi àwọn ìròyìn tó ń báyàn lọ́kàn jẹ́. Ẹ pé kán lọ pàdé àgbẹ̀, kán lọ pàdé àwọn tó ń kó èrè oko bọ̀, kán da màálù wọnú kíní, kidnapping here and there. Kán máa lay ambush, kán máa gbẹ̀mí àwọn èèyàn, kán máa pa wọ́n. Kán wá sọ pé nísìnyí lásìkò yìí àwọn ti múra ogun o, àwọn bọ̀ wá face àwọn ọba aládé. And there's no going back. So àwọn north náà gbọ́n wọ́n arrange Arewa Liberation Army wọ́n fẹ́ fi defend ilẹ̀ wọn. So as they are defending their land, any other thing tó bá jọmọ́ bí pé wọ́n fẹ́ attack wọn, wọ́n máa face it squarely. Ojoojúmọ́ dẹ̀ làwọn ọmọ wọn fi ń turn up sí program yẹn. Tí application tún close gan tán tún rí open ẹ̀ pé rárá sẹ̀ à ń fẹ́ èrò kọ́ máa pọ̀ sí ni. Alẹ́ eléyìí tí ń lágbára jù o, bá mi subscribe sí Àkọ́ TV o, ká mọ̀ bá ṣe fẹ́ lọ, ká mọ̀ nǹkan tá a fẹ́ ṣe o. Ariwo táwọn bàbá yìí ń pa ní o, ariwo tó ń pa ní o. Tó bá jẹ́ Yorùbá nation ló máa fi wá lọ́kàn balẹ̀, ẹjá gbárùkù tí o, ẹjá gbárùkù tí o. Máyà kan máa pa àwọn ọba wa o, àbí tán bá gbalẹ̀ wa sílẹ̀ Ìgbò la fẹ́ sá lọ, àbí ẹ fẹ́ kó wà nù tán kó máa sọ pé there were once a tribe called Yoruba. Ọlọ́run ní jẹ́ ká burú ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá o. Ẹ bá mi share program yìí, ẹ bá mi subscribe sí Àkọ́ TV o. Tó bá yín ṣẹlẹ̀ máa mú wá fún yín lọ́tùn o. Ẹ ṣé gan o.